odidi ìjàpá kan tó tóbi dáadáa òun ní ẹ jẹ́ ká gbé sínú ìkòkò wa tá a fẹ́ fi jóògùn yìí. Tá a bá ti gbé sínú ẹ̀, ẹ jẹ́ ká wá odidi ìgbín apinnu ẹyọ kan tó tóbi dáadáa òun ní ẹ jẹ́ ká fi sínú ìkòkò yẹn pẹ̀lú ìjàpá yẹn. Ẹ jẹ́ ká wá lọ wá ẹyẹ kọwé dúdú ẹyọ kan òun ní ẹ jẹ́ á fi sí. Ẹ jẹ́ ká wá lọ wá odidi ẹyẹ lékelèké òun ní tó sì nífun nínú ẹyọ kan ẹ jẹ́ ká fi sí. Odidi atare kan òun ní ẹ jẹ́ ká fi sí. Àwọn nǹkan yìí ẹ jẹ́ ká jó. Tá a bá ti jó tán, ẹ jẹ́ ká lọ kó kúná dáadáa. 070 31 83 45 83 òun ni nọ́mbà mi tẹ́ lè pè mí sí, tẹ́ tún lè ṣe WhatsApp mi sórí ẹ̀. Mi ò ní nọ́mbà méjì o. Àwọn àkáǹtì pọ̀ lóríṣiríṣi táwọn èèyàn open lórúkọ mi. Bọ̀ ibi tẹ́ bá ti rí tí nọ́mbà tí mo pè tó bá ti yàtọ̀ sí nọ́mbà tó wà ńbẹ̀, èmi kọ́ ní ẹ o, èmi kọ́. Ó ti di olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀. Àdúrà wa gbà á ní kó sọ́wọ́ àwọn oníjìbìtì o. Tá a bá ti wá jóògùn yìí tán, ẹ jẹ́ ká lọ kó kúná dáadáa. Ẹ jẹ́ ká wá lọ wá àdó atọ́ tàbí ṣẹ́rẹ́ òun ní àdó atọ́ àbí ṣẹ́rẹ́ ẹ jẹ́ ká rọ́ sínú ẹ̀. Tá a bá ti wá rọ́ sínú ẹ̀, ẹ jẹ́ ká wá lọ wá abo adìyẹ tó ti pamọ́ rí dáadáa òun ní. Ẹ jẹ́ ká pa adìyẹ yìí, ká fi adìyẹ yìí ká fi bọ àdó yìí. Tá a bá ti fi adìyẹ, tá a bá ti fi bọ àdó yìí, á wá ẹ̀jẹ̀ á dà sára àdó yìí. Á wá tu ìyẹ́ ara adìyẹ, á wá lẹ̀ mọ́ ara àdó yìí. Á wá gbé sínú àpò àsùnwọ̀n aṣọ funfun òun ní aṣọ funfun á ràn lápò. Á wá gbé àdó yìí sínú, á wá gbé kọ́ síbì kan, àní jẹ́ kí ìdíyẹ kan lẹ̀ mọ́. Báwo ni nílò ẹ̀? Ó yẹ ká lọ fi sínú WhatsApp group wa ní ṣùgbọ́n jẹ́ kí n yọ̀ọ̀dá ẹ̀ fún gbogbo ilé ká lọ jàǹfààní ẹ̀. Ọtí Shinap tàbí ọtí lọ́dù òun la mọ̀ fi ń lò láràárọ̀. Bẹ́ẹ̀ ni ó iṣẹ́ dáadáa, oṣù ẹ̀yọ́nú tó sáré máa ń kọ̀ lẹ́sìn èèyàn dáadáa máwọn èèyàn ńláńlá ni. Ẹ jẹ́ ká lọ gbìyànjú tí ò lè lo àtọlọ́jà àtolówó àtoníṣòwò. Kódà àwọn ọmọ tán tẹ fóònù tán bá bẹ̀rẹ̀ sí í lò wọ́n á máa rí client gidi pápá.